Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ó ní láti ní ọgbọ́n, kó ní àgbọ́yé, kó láròjinlẹ̀, kó understand òde Yorùbá. Tí ò bá ti understand èdè tá à ń pè ní odò ọmọ kúùtù òjíire, stroll up or stroll down or stroll anywhere. Ìtẹ̀síwájú ló yẹ kó jẹ́ lórí odù, ifá àti ìfẹ́. But fún ẹni tí ò bá fún àǹfààní ẹni tí ò bá tí wo previous program mi tí mo sọ̀rọ̀ odù, ifá àti ìfẹ́, o lè understand ilé. But ọlọ́gbọ́n tó bá ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó láròjinlẹ̀, ó máa understand. Mo fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tá à ń pè ní odù. Tá à ń pè ní odù ní code ní èdè òyìnbó. Yes, odù. Ọlọ́gbọ́n o, olóye o, o ní láti gbọ́ Yorùbá, kó gbọ́ èdè ọmọ kúùtù òjíire, kó dẹ̀ mọ ìtumọ̀ àyálò èdè àti èdè gangan. Odù ní code. Mo sọ fún yín pé àwọn ìran baba ńlá baba wa ti ń ṣe ẹ̀mí. Wọ́n ti ní culture, wọ́n ti ní form of government kí òyìnbó tó dé. Àwọn kan sọ pé irọ́ ni. Wọ́n tún bi mí pé tó bá yẹ pé àwọn bàbá wa ní orí tó ní kíní kan, kí ló dé tí àwọn ò build mọ́tò, kí ló dé tí wọn ò ṣe phone, kí ló dé tí wọn ò ṣe plane. Ó yá, ọlọ́gbọ́n olóye, ẹ tẹ́tí kẹ́bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ bá mi, ẹ yá mi létí kẹ́ bá mi gbéyàwó ọ̀rọ̀. Tí òyìnbó bá ṣe mọ́tò, wọ́n máa fi manual sí mọ́tò yẹn o, ṣẹmọ̀ṣá. Bẹ́ẹ̀ ni, kò sí electrical kan àbí electronics kan tó òyìnbó ṣe tí ò ní sí manual, especially tó ń rìn. Tí ẹ bá wo mọ́tò yẹn, ní gbogbo ara bọ́dì mọ́tò yẹn, tí ẹ bá wo brain box tó ń gbé mọ́tò rìn, tí ẹ bá wo gear, tí ẹ wo engine, tí ẹ bá tú engine yẹn, ẹ máa rí àwọn kankan lára mọ́tò yẹn tẹ́ pé kóòdù ni, odù ni, kóòdù ni. Kò ń ṣe phone number o. Wọ́n lè kọ auto 6 point kíní kan, wọ́n máa kọ minus, ìmí wọ́n máa kọ 81 kíní kan plus, wọ́n máa ṣe. Tẹ́ bá lọ wo dashboard, odù nìyẹn. Kóòdù ni nǹkan tí òyìnbó fi sínú mọ́tò yẹn. Mechanic tó bá ṣawo ló máa mọ odù yẹn. Ọlọ́gbọ́n o, olóye o, mẹkáníìkì tó bá ṣe awo ló máa wọ pé mo fẹ́ lọ sọ́jà, brain box mọ́tò ìlélẹ̀ ó yá, kí ni kóòdù rẹ̀? Kóòdù ẹ̀ ní mú dé ọjà, ó dẹ̀ máa ra exactly kan tó rí because it was a code, it was code. Ó ti wà coded, àgbà máa lo òyìnbó yẹn, yes. Torí ẹ̀ lòyìnbó ṣe máa ń fi manual tẹ̀lé mọ́tò, òun ni guideline. Manual òun ni guideline tó bá ra mọ́tò. Tó bá yẹ pé TV náà ló rà, tó bá yẹ pé fan, guideline ni oúnjẹ. Àwọn ancestors wa náà ti fi guideline bá ṣe lè lo ilé ayé fún wa, through odù, through òwe, through awo. Ó pọ̀ different nínú èdè tí à ń sọ yìí. Àwọn bàbá wa kóòdù ọ̀rọ̀, wọ́n fi kóòdù sínú ọ̀rọ̀ tá à ń sọ yìí. Tó bá jẹ́ ọmọ Yorùbá tó ní ọgbọ́n, tó ní làákàyè, tó dẹ̀ dágbọ́yé ọ̀rọ̀, ó máa mọ̀ pé ọ̀rọ̀ táwọn bàbá wa sọ nínú òwe, nínú incantation, nínú òwe, ọ̀rọ̀ àyálò, ẹ̀dà ọ̀rọ̀. Ọlọ́gbọ́n o, olóye o, o ní láti jẹ́ ọmọ bíbí ilẹ̀ kúùtù òjíire kó dẹ̀ understand. Ìwọ tí o bá jẹ́ ọmọ Yorùbá tí o bá ti understand culture ẹ̀, don't even dare láti comment sórí fídíò mi o. O ní láti jẹ́ tó bá pẹ́ okay, Yorùbá ní àbí ọmọ ìlú òní ọmọ Yorùbá ní ẹ, ṣé o mọ culture ẹ, ṣé o wá ìtàn ẹ, àbí ìtàn Google, àbí ìtàn tí Quran, àbí ìtàn tí Bible, àbí ìtàn tí àwọn òyìnbó sọ nípa àwọn ìran ìdílé yín ló máa gbọ́ àbí. Okay, torí pé òun jẹ́ Ṣàngó bù mi, Ṣàngó lékè, Ọ̀ṣun bù mi, Ọ̀ṣun lékè, Ọya bù mi, Ọya lékè, Ifá gbè mí. Ṣé o mọ̀ pé orúkọ ọmọ nìjánu ọmọ ni? O wá ń gbé ìgbé ayé tẹ́ pé ipa orúkọ ẹ gógó ò nà nínú ayé ẹ because it was told that àwọn name yẹn is devil. Devil lórúkọ yẹn. Ibẹ̀ kọ́ ni mò ń lọ, we are talking about code. Àwọn bàbá wa ti fi kóòdù lẹ̀ fún wa, òun ni ó dù. Àwọn olórin máa kọrin pé ẹni bá máa
ẹni bá máa wọlé odù ó máa ṣe tutù. Ṣebí àwọn olórin wa náà tó bá ń kọrin gbà míì nínú àwọn àyájọ́ wọn ẹ máa mọ̀ pé nǹkan tẹ́ni ń sọ òótọ́ ni, but ijó lẹ́yìn ijó yéè fílẹ̀ bẹ́ẹ̀ni làwọn máa wọ́n mi lọ́dọ́ ńlá apẹmọ́rẹ́ni là ń pè tèmi dire. Ìwọ tó jí lówùúrọ̀ kùtùkùtù tó wá sórí ayélujára tó ń gbé rẹ ṣépè, tó ń gbọ́mọlàkejì ẹ ṣépè, tó ń gbé ìran díwọn ẹ̀yà àwọn èèyàn ṣépè. Mo sọ́nu program kan pé ọ̀nà mẹ́ta ló máa pín èpè sí. Gbàrà tí èpè yẹn bá jáde lẹ́nu ẹ, ìwọ tó ṣẹ́ èpè ó máa pín nínú èpè yẹn, ẹni tó ṣẹ́ èpè fún ó máa pín nínú èpè yẹn, ẹni tó ń kọjá lọ tó kàn fi etí kọ́ èpè máa bá. Òkè ó yà ẹ́ lẹ́nu, nǹkan kan péré ni èpè yẹn ò fi ní bá ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta, ni pé tí iṣẹ́ ọwọ́ ẹ bá ti mọ́ èpè ò tọ́ sí ẹ. Ọlọ́run bá ń gbọ́. Àṣebàjẹ́ ṣe bí tòun là ń wí, àṣebúburú ẹ̀kọ́ ara fún. Ó wọnú mọ́tò ẹnìkan kàn ṣépè ẹni gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹni ṣoríire ẹ̀yin oníṣẹ́ kíní kan ẹ̀yin oníṣẹ́ kíní kan ẹ̀yin oníṣẹ́ ìjọba ẹni ṣe kíní kan wà ní àǹjẹ́ wọn máa ṣépè náà oníṣẹ́ ìjọba lèmi náà oníṣẹ́ ìjọba burú ni wọ́n ni ok oníṣẹ́ ọwọ́ aláburú ni wọ́n ni ok because ọ̀nà mẹ́ta tí wọ́n máa pín èpè sí tó bá hùwà èpè ọ́ ní tó bá ń ṣiṣẹ́ eré tí ọmọ aráyé ṣépè fún ẹ iṣẹ́ ọwọ́ ẹ máa ṣàdúrà fún ẹ tó bá dẹ̀ ń ṣaburú tọmọ aráyé ń ṣàdúrà fún ẹ iṣẹ́ ọwọ́ ẹ máa ṣépè fún ẹ. Ibẹ̀ kọ́ ni mò ń lọ, mò ń sọ̀rọ̀ nípa nǹkan tá à ń pè ní odù tí àwọn bàbá wa fílẹ̀ tí àwọn understand. Tí babaláwo bá kífá tó bá kí odù nínú fá ọ̀rọ̀ ló du gbogbo odù tó dẹ̀ ń kí yẹn ọ́ ṣàwo ibì kan ni. Ọlọ́gbọ́n o olóye o orúkọ ọmọ nìjánu ọmọ kí lórúkọ tó ń jẹ́ Israel ló ń jẹ́ òkè Fatai ló ń jẹ́ Rauf ló ń jẹ́ ó ń ṣọmọ Yorùbá tó bá jẹ́ ọmọ Yorùbá kí lórúkọ àbísọ ẹ ò ń jẹ́ Àdìsá ò ń jẹ́ Àkànbí ò ń jẹ́ Òjó ò ń jẹ́ Ọlásùnkànmí ò ń jẹ́ Dúrójayé ò ń jẹ́ Babarímisá ò ń jẹ́ orúkọ tó ń kó jẹ́ kí ló ṣẹlẹ̀ nígbà tó bí ẹ orúkọ yẹn nápẹ̀rẹ̀ kó o kì í ṣèyàn lásán orúkọ ọmọ nìjánu ọmọ kí bolo wá ti ní problem tó ẹ pé orúkọ ẹ òwú ẹ orúkọ ọmọ ní ń ro mọ orúkọ ẹ òwú ẹ wá náà bàbá yẹn ò ní brain ẹni wọn ò gbọ́n ẹni pé wọn ò nákọọ́lẹ̀ ẹni pé ìpínlẹ̀ kan àwọn bàbá wọn ò nákọọ́lẹ̀ wọn ò nákọọ́lẹ̀ tí wọ́n fọwọ́ kọ ni there was a code nínú ọ̀rọ̀ ẹnu wa ọ̀rọ̀ Yorùbá there was code gbogbo àwọn tó ń jà Ọọ̀ni of Ifẹ̀ mú ní ọ̀rọ̀ ilẹ̀ Kúùtù Òjìrè ó ju Ọọ̀ni àti Ifẹ̀ lọ tẹ́ bá lọ ka ìtàn ilẹ̀ Oòduà gangan kò kí ń ṣe ilẹ̀ Kúùtù Òjìrè because Oòduà Ọ̀rúnmìlà gbogbo ibẹ̀ kọ́ ni mò ń lọ mi ò fẹ́ máa lọ deep ọlọ́gbọ́n nìkan ló lè understand nǹkan tí mò ń sọ go and find orí kó tó lè understand ọ̀rọ̀ mi kọ́kọ́ lọ wá ìdílé tó ti wá báyìí tó ipò ti gba ẹ̀sìn bóyá pásítọ̀ ni ẹ àfáà ni ẹ babaláwo ni ẹ àbí kí nìkan pé o ti gba ẹ̀sìn o wàá fẹ́ gbọ́ tẹlòmíì jẹ́ kí o gbọ́ tí ẹ̀ fi ti gbọ́ kí ló wà ń bẹ̀ kí ló ń ṣe ọ̀rọ̀ má jẹ́ kẹ́nìkan gbọ́ irọ́ ló wà ń bẹ̀ wá wo òun ló kọ́kọ́ rí wá wo tẹ́ ń wo yẹn tó pé ẹ wá wo òun ló kọ́kọ́ rí kí lẹ mọ̀ tí wá wo ti ṣe jọ rí lẹ́ẹ̀kan náà ọlọ́gbọ́n o olóye o odù there was code in the way tó pé ṣé báìbù ló sọ náà pé agbára ń bẹ lórí àwọn wa agbára kẹ́hìnwó yìí agbára ó ń bẹ lórí àwọn wa tẹ́ bá máa wo ọmọ ẹ̀wọ̀n èèyàn náà tó bá máa lu àfọ̀ṣẹ tó bá máa lu àfọ̀ṣẹ fún yàn kó fẹ́ lu àfọ̀ṣẹ wọ́n máa ní ó gbọ́dọ̀ kan àwọn yìí this tongue there was power in this tongue agbára wà ń bẹ ó dẹ̀ ń jẹ́ Yorùbá ẹ̀yin ọmọ Kúùtù Òjìrè ẹ pé ká padà ẹ jẹ́ ká lọ wá ìtàn mo ò ní pé religion is not real o mo ò ní pé colonial government jẹ́ o lè jẹ́ Muslim o lè jẹ́ Christian o lè jẹ́ abaláwo o lè jẹ́ bọ́ọ̀dì ṣé ìwọ fún rẹ ṣé èèyàn rẹ ni ẹ́ èmi ò mọ̀ bọ́lọ́hun ló dáká o èmi ò tún mọ̀ bóyá o fi ìkà ṣọlá ni ṣùgbọ́n ó dájú jù pé kálá àti gbẹ̀san wọ́n wá bí ẹ pé Ọlọ́run ló dáká òun ló dá rere ó wá ní pé tí Ọlọ́run ò bá òfà tí kò bá fẹ́ ká ṣe ìkà
kí ló dá ìkà fún ok kò fẹ́ ká ṣèkà kí ló dá ìkà fún kí ló dé tí wọ́n ṣe choose láti ṣèkà in the first place ó yá dá mi lóhùn kí ló choose láti ṣe ìkà fún wà ní because o ti wò pé tó bá ti ṣèkà yẹn tán o ṣèkà kíní kan tẹsẹ̀ mọ́rìn ọ̀tá fàsókè yìí dóborí bó ba yóò rí ẹtọ̀ mú wù ẹ́ o bá tọmọ ọlọ́mọ jẹ́ ìwọ wá lọ tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ wàá fẹ́ kí tọmọ ẹ dá ìwọ fúnra ẹ dájú ara ẹ ọlọ́gbọ́n o olóye o tí o bá ti ní ọgbọ́n tí o ní ọgbọ́n tí o ní àròjinlẹ̀ o ò lè understand program mi ó wọn máa ń bí ẹni pé kílẹ̀ ní í sọ létí ẹ just be yourself and be a nature pé this is me jẹ́ ká forget culture religion western education and everything are you a good person are you a good person okay answer the question okay ṣé èèyàn gidi ni ẹ kí n sọ Yorùbá tó bá yẹ pé èèyàn gidi ni ẹ gbogbo nǹkan tí bá ti ń wò pátá wípé kó jẹ́ tiẹ̀ ni kó jẹ́ tèmi lọ máa sọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn ọ̀rẹ́ pátá tó ṣoríire jù ẹ lọ gbogbo àwọn ọ̀rẹ́ tó ṣoríire jù ẹ lọ tó ń wò pé Ọlọ́run gbé wọn lọ́wọ́ sókè jù ẹ lọ lọ máa bá wọn pé gbogbo nǹkan tí bá ti wò pé kó jẹ́ tèmi ọlágbájá ọmọ lágbájá ni kó jẹ́ tiẹ̀ gbogbo nǹkan tí bá ti wò pé kó jẹ́ tiẹ̀ kó jẹ́ tèmi ó yá sọ bẹ́ẹ̀ ẹ̀ ń tanra yín mo ń bọ̀ mi ò tí ì dé.